gbogbo ẹni tó ṣe mọ́kà sẹ́nu irú ẹni bí ọ̀la lò wàlá tó bá ṣàlùwàlá torí pé afẹ́ kó mi yẹn kó wọnú eyín ẹ̀ kó wọnú àwọn èrìgì rẹ̀ èyí mọ́kà wọn ti sílì ẹ̀ pa kò lè jẹ́ wọlé bẹ́ẹ̀ náà lẹni tí ń tọ́ péǹtì sọ́wọ́ òun náà ní tó bá ṣàlùwàlá kò lálùwàlá àti gbogbo irú àwọn èèyàn báyìí lórí ẹ̀ gbogbo ẹni tó bá ń pé òun fẹ́ ṣẹ̀sìn mú lófò ọ̀yà sọ́ra rẹ̀ àwọn oge bú tẹ̀ ń ṣe káàkiri èyí tọ́lọ́wọ́n ran yín tẹ̀ ń rárá yín látara fi ayé lásán tó bá tẹ̀ fẹ́ sáfẹ́ ayé mọ́sẹ̀ tí ó kó bọ́ ń di ẹ̀sìn so àwọn eléyìí ní tó lè kó bá wọn di ẹ̀sìn ni gbogbo àwọn tá a ṣe yín mọ́kà ìjọ ìjà rọ́jò nítorí àlìkìyámà ìrun yìí sì ló tóbi jù nínú gbogbo iṣẹ́ wa lẹ́yìn tá a ti gbọ́ lọ́hùn gbọ́ tá a gbà nábì gbọ́ tá a bá ń sọ gbogbo iṣẹ́ ìrun ló tóbi jù ẹ má jẹ́ kó bára wa rọ́jú yọ eyín yẹn kó ń bẹ́ èyí tó ṣe lóge tó o lè láǹfààní àti gbẹ̀rún dọ́dọ̀ ọlọ́run olúwa mọ́sàbà sí nírọ̀rùn náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum ìyọ́nú ọlọ́run àti àánú rẹ̀ kí ó má ṣàlọ́ bẹ́ẹ̀ ni àti yín gbé pàápàá jùlọ àwa tí a jẹ́ mùsùlùmí tí a sì máa bá fídíò ìpàdé tí a dẹ̀ máa ṣe ẹ̀ kí ọlọ́run kó má ṣàṣàn wá lè sàn lórí kọ́lọ́run kó ṣe dáadáa fún ẹnì kọ̀ọ̀kan wa. Mo ń lọ ní orí FYP mi ní couple of days ago ni mo come across a video àwọn afáwà tí a play tán kọ́lọ́run kó má ṣàbà ṣe dáadáa fún àwọn afáwà náà kọ́lọ́run kó bá wa ṣàlékún àlàáfíà fún wọn. Now Islam kọ́ wa ní ẹ̀kọ́ tó pọ̀ gidi gan, kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan. Islam dẹ̀ bàbàrà wípé ká máa create excuses fúnra wa lọ́wọ́ ẹni tá a mọ̀ wípé most especially lọ́dọ̀ ẹni tá a mọ̀ wípé kì í ṣe mújúrímù tí kì í ṣe wípé aláburú ni àbí nǹkankan. So tí mistake bá wáyé so Islam kọ́ wa lẹ́kọ̀ọ́ pé àyàn máa pera wa sí ó yẹ ká máa pera wa sí àkíyèsí ni. So then ẹni tó bá tún ti wá ń ṣe dáadáa nínú ẹ̀kọ́ tí Islam kọ́ wa ẹni tó bá ń ṣe dáadáa tó ń ṣe dáadáa ká máa retí ijọ́ tó máa ṣe mistake. Nítorí pé mo wo page àfáwà yìí tó yẹ pé wọ́n ti dá sí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó dẹ̀ ti lálàáfíà tí wọ́n dẹ̀ sọ tààrẹ kọ̀ọ̀kan ń bẹ̀. So tí wọlé bá wáyé tó bá ń lọ báyẹn náà tí gbogbo kíní ẹ̀ tí perfection wà fún tí wọ́n ṣe perfectly tí ò bá sí mistake ta ni ká sọ pé àfáwà yìí ta ni ká sọ pé wọ́n fẹ́ fi tí wọ́n jọ torí pé lillahi al-kamal. So gbogbo nǹkan tó ń jọ mìíràn láyé so we are entitled to make mistakes. So kí Ọlọ́run kó bá ṣe dáadáa fún àfáwà. Advice lèmi kàn ní fún àwọn afáwà yìí látara ẹgbẹ́ ní ká try láti máa ju àwọn nǹkan kan lẹ̀ pàtàkì jùlọ gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé ní kì í ṣe pé bí a pò ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn. Inú mi dùn gbà tí ẹ sọ̀rọ̀ paint. So ọ̀rọ̀ paint àgbọ̀ yẹn so àdèmọ̀ pé gbogbo àwọn nǹkan tó bá ti jọmọ́ bí paint bí attachment bí àwọn nǹkan yẹn àgbàgbọ́ ní tí ṣẹ̀rí àgbé wá lórí ẹ̀ fil kitabi àbínú hadisi Ànábì Muhammad sallallahu alaihi wasallam. So wá sọ yìí pé bóyá ẹni tó bá ṣe yín kò ní àlùwàlá tí gbogbo wa dẹ̀ mọ̀ yìí pé ẹni tí ò bá ti lálùwàlá kò lè kírun torí pé kò sí irun kankan lè lálàáfíà láyé láì ṣe pé bí apá àlùwàlá àkọ́kọ́ ní àlàáfíà. So ìyẹn lèmi kàn fẹ́ kí ẹ dákun torí Ọlọ́run kí ẹ bá wa kíyèsí àárín yẹn. So kó má bàa dàbí pé wọ́n ti ń sọ wá lórúkọ nínú ẹ̀sìn yìí tẹ́lẹ̀ so kó má dàbí ẹni pé bóyá àwọn nǹkan tí ò ní ìdè tashahhud ibi tí ó bá ti yẹ ká ṣe I'm not disputing that. Ọba àwọn nǹkan tí ò bá ti ní ìdè tashahhud ẹ dákun torí t'Ọlọ́run ẹ má jẹ́ ká máa gbé ṣánlé k'Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún yín because eyín kò síbi kankan tó ti wára ìbádà. So kò síbi kankan tó ti wára ìbádà alimọ́dúnmọ́dọ̀ ká tẹ̀ ṣe pé ẹni tí ò léyìn lẹ́nu náà ó máa ṣe mọ́dúnmọ́dọ̀ tó bá fẹ́ ṣàlùwàlá. So ìwà sọ pé bóyá gbogbo àlùwàlá téèyàn ń ṣe níjọ́ téèyàn bá ti ṣe yín yẹn ni pé kò lálàáfíà ìbọn ọpọlọ ẹ̀ kò díẹ̀ kí á tó dẹ̀ nídìí pé kí ẹ̀yà àfáwà kẹ́ bá mójútó. Lápèjúwe sì ṣe ẹni tó bá fẹ́ lo 80 something years láyé lápèjúwe tádẹ̀mọ́ yí pé ní àsìkò tá a wà yìí àsìkò tó ṣe ń pé ní Ọlọ́run tètè gbé ọlá fún àwọn ọ̀dọ́ ni gbogbo nǹkan tí most ọ̀dọ́ mi ń ṣe lásìkò yìí láyé tá a wà yìí àwọn tíjọ́ wọn rí ṣe at that particular age táwọn ń ṣe àwọn nǹkan yẹn nísìn. So ẹni tó wá lọ bóyá Mẹ́kà ló lọ àbí Umrah so tó wá dọ̀hún tó ṣe yín so kẹ́yẹ ni ẹ wá dé ká wá sọ pé for the rest of 50 something years àbí 60 something years tó kù tẹ́nìyẹn máa lò láyé ó ń tọ̀hún yẹn ò nírun gbogbo ìbádà tó bá ṣe kò wá valid automatically that is the literal meaning nǹkan tí mo rí gbọ́ yín bí fídíò because
ẹni tá a bá ti fi lè sọ pé iye ọdún yẹn bí ó máa fi 50 something years àbí 60 something years tó kù tó máa lò láyé tó bá fi ń ṣàlùwàlá ní tó bá fi lè mú tálùwàlá ò bá ti balance irun yẹn náà lò lálàáfíà kíní yẹn ó máa jẹ́ kí èèyàn máa feel discouraged á jẹ́ kí èèyàn máa feel discouraged pàtàkì jùlọ tí ò tún wá ṣe pé bí apò tún wá ní ẹsẹ̀ ńlẹ̀ àbí nǹkan kan ṣe understand sọ̀rọ̀ hatan tó de nǹkan yẹn so in fact àwọn nǹkan tó jẹ́ halal ó fojú hàn àwọn nǹkan tó dẹ̀ jẹ́ haram náà ó fojú hàn number grade 1 haram téèyàn lè ṣe láyé òun náà ni pé kéèyàn ṣẹbọ pẹ̀lú Ọlọ́run Ọba ìjọ téèyàn bá ti wá túbá tó bá ti realize mistake ẹ̀ tó dẹ̀ ti kú ń bẹ̀ Ọlọ́run ní pé kó lọ pọ̀ tó ti jẹ nígbà tó wà ń bẹ nǹkan yẹn nígbà tó wà ń bẹ ẹbọ yẹn Ọlọ́run pa láṣẹ pé kó lọ pọ̀ nǹkan yẹn padà kó túbá kó tún àníyàn ẹ̀ ṣe kó dẹ̀ máa bá Islam lọ ni tó túmọ̀ sí pé gbogbo nǹkan téèyàn bá ti ṣe out of knowledge títí dìgbà tí ìmọ̀nà èyí ò fi dé wá báyàn àbí téèyàn ò fi nímọ̀ nípa nǹkan yẹn Ọlọ́run yá fi yàn so ní àwọn nǹkan tó jẹ́ láwọn nǹkan tó jẹ́ pé àwọn maharamọ́ ti tẹ́ pé téèyàn bá ṣe òun tún nìyẹn ká máa ti wá sọ wípé àwọn nǹkan tó jẹ́ pé wọ́n dà pé ọ̀ṣọ́ ló wà níta àfáàdẹ́ ń sọ lórí òjú pé ní ṣẹ́rìyáwó kọ́ wàyí náà máa là àmàlù bìníyàt so wàyí náà máa là àmàlù bìníyàt so ẹ dákun torí tọlọ́wọ́n Ọba so ká máa ti wá sọ èyí tó jẹ́ ọ̀ranyàn òun nìyẹn Ọlọ́run á jùlẹ̀ gbogbo téèyàn bá ti ṣe láìmọ̀ so kó tó bá ti wá jẹ́ pé bẹ́ẹ̀ náà pé ọ̀rọ̀ yín pé bí a kó tiẹ̀ wá fẹ́ ṣe bí ẹni lẹ́sẹ̀ lẹ̀ náà ẹ wá ní pé gbogbo ẹni tó ti ṣe tó ti fix ẹ̀ kó lọ yọ pé kó lọ yọ eyín yẹn so eyín tí wọ́n ti ṣe permanently kí wọ́n lọ yọ so ẹni tí ò bá ti yọ ṣe automatically kò lálùwàlà kò dẹ̀ nírun ẹ dákun torí tọ́lọ́wọ́n àfàwà ẹ dákun ẹ bá wa ṣe àtúnṣe sí àárín yẹn àtọ́ ẹni tó lè pè yín ṣàkíyèsí àmọ́ ẹ̀kan owó pé tọ̀ kó lè dá kí gbogbo wa náà dẹ̀ lè bá níbi tó lérè òun náà nílé tí gbogbo wa jọ ń ṣe yìí kọ́lọ́n kó mọ́ṣà bá wa ṣe dáadáa fún yín kọ́lọ́n kó bá wa lọ́rẹ̀ mi lórí dáadáa jù báyìí lọ tó pé mo wo àwọn fídíò yìí mo dẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ń bẹ̀ so ẹ dákun torí Ọlọ́run so ẹ má jẹ́ kí most especially ẹni tẹ́yàn bá ń try láti jèrè ọkàn ẹ̀ sínú ẹ̀sìn tó bá come across irun kan báyìí àbí tó bá tẹ̀ ṣe pé àwọn nǹkan tó bá jẹ́ pé àwọn èèwọ̀ gan téèyàn bá gbé kalẹ̀ fún ní gbígbóná láwọn nǹkan tá a mọ̀ pé nǹkan gbígbóná táyàn bá gbé kalẹ̀ fún ní gbígbóná ńgbà mí ó ṣeé ṣe kó má rí wa gbọ́ yé níbi àwọn tó dẹ̀ ṣe pé ó yẹ ká gbóná bẹ́ẹ̀ lóòótọ́ so ó ní àwọn asalib téèyàn máa ń lò láti fi ṣe àwọn nǹkan kan pàápàá jùlọ tó bá ti jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí tí mo dẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ náà ló yẹ̀yìn àfáwà so kí Ọlọ́run kí ó má ṣàbá wa ṣe dáadáa fún yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo kàn fẹ́ kẹ́ bá wa kíyèsí àárín yẹn kí Ọlọ́run kó má ṣàbá wa san yín ní ẹ̀san lórí sọ pé kí n pé wọn lálùwàlà àbí òkè tó bá ti wá jẹ́ pé wọ́n fẹ́ lálùwàlà kí wọ́n lọ yọ kì í ṣe nǹkan tó bá rọrùn dé yíyọ yín kì í ṣe nǹkan tó bá rọrùn dé so ẹ dákun torí tọ́lọ́ ẹ jẹ́ ká mo kàn fẹ́ kẹ́ bá kíyèsí àárín yẹn ni so mi jáde láti wá attack àbí anything tó ń rí pé ọ̀rọ̀ yẹn èmi ò kí fídíò yẹn tó tán mi ò rí bí tẹ́ pé ọ̀rọ̀ yẹn ti wà backed up pẹ̀lú àdílà kankan bóyá nínú Al-Qur'an ni àbí nínú hadith Ànábì Muhammad ni èmi ò rí bọ́ mo kàn rí pé ọ̀rọ̀ yẹn ẹ̀ sọ bẹ́ẹ̀ tó bá ṣe pé bóyá ẹ̀rí kan wà tó bá kẹ̀ tó dẹ̀ ṣe pé àwọn afọ àpanu pọ̀lẹ́ lórí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni so inú mi ò bá dùn bí a kẹ́ fi ṣe wá ní àǹfààní yàtọ̀ sáwọn nǹkan tá a ti mọ̀ tẹ́lẹ̀ bí i pẹ́ǹtì ìdájọ́ attachmenti àbáwọn nǹkan yẹn so kí Ọlọ́run kó má ṣàbá wa ṣe dáadáa fún yín. Azza wa salamu alaikum wa rahmatullahi wa barakatuh.